Koiki Media bringing the work closer to your doorsteps. Network here, ẹ má bínú ẹ̀yàn wa, ẹ má bínú network yẹn rí bákan ló jẹ́ kí a go offline. Àpárá yín sọ bí àwọn bí ọmú. Sumeyidi. Koiki Media bringing the work closer to your doorsteps. Today being the 1st of June, 2025. Koiki Media bringing the work closer to your doorsteps. Koiki Media bringing the work closer to your doorsteps. A wà ní ìlú Àtàn Ọ̀tà ní Ogun State níbi tí wọ́n ti ṣe ọdún Ifá lọ́wọ́ báyìí. Koiki Media bringing the work closer to your doorsteps. Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ̀yin wa níbi ọdún ìṣẹ̀ṣe ìbẹ̀rẹ̀ wa.
Media bringing the world closer to the work closer to yourself. Today is the date of 4th of June 2025. On my lady, kò ìfàlọ́wọ́ báyìí. Wọ́n pa ẹlẹ́dẹ̀ sórí ìfàlọ́wọ́ báyìí. Ìwà la mọ̀ pé Facebook wọn fi láìpẹ́ láti fi jẹ́ ìjẹ́. Ẹgbẹ́ la fi ojú òde tẹ̀.